mo dẹ̀ ti ṣàlàyé láìmọye ìgbà wípé tí mídíà bá bọ́ síta tó bá ń sọ̀rọ̀ pé kinní kan tó bá tẹ̀ ti jẹ́ lórí ọ̀rọ̀ Ìgbòho ọmọ yín torí wọ́n mọ̀ wípé Ìgbòho ní ẹran ìfẹ́ lára ó dẹ̀ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ń depo pupa sí ara odídẹrẹ́ ọmọ Ìgbòho pé kán bá láwọ̀ jẹ́ níṣe ló túbọ̀ ń rẹwà sí i tó já sí wípé ìbàjẹ́ ènìyàn ò dáṣẹ́ Ọlọ́run dúró ní ayé Ìgbòho. Ok, mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin ìyá àti bàbá mi láti ìgbà tí Ìgbòho ti gba freedom tó ti wà nílé ìjọ ní ibi tó yẹ kán gbẹ́sẹ̀ sí tán gbé síbẹ̀, ibo ló yẹ kó gbẹ́sẹ̀ sí, ibi tó yẹ kó gbé sí ló gbé sí, ohun tó yẹ kó wí ló wí, ohun tó yẹ kó ṣe ló ṣe. Ẹ̀yin lọ̀rọ̀ òye gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ online. Ìgbòho ṣẹ̀ṣẹ̀ gbé àti wípé gan bàbá Ìgbòho lọ́wọ́lọ́wọ́ bàbá Tinubu ni wọ́n ti adopt Ìgbòho. Ọ̀rọ̀ òye yín àsìkò tí ìtọ́ tí mo máa bẹ́ many things fún yín Ọlọ́run gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ máa bẹ́ fún yín ṣùgbọ́n òòṣà ló ní àsìkò tí ìtọ́ tó bá dé àsìkò yẹn tó ta dé mídù yẹn ta dójú àgbà mi aláwàlá gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ̀ mọ́lẹ́ máa mọ̀. Ẹ ṣe báyìí ẹ má jẹ́ kí mídíà máa kó yín lọ́kàn sókè. Ẹ wọ ẹ̀yin ìyá mi bẹ ṣe ń pè mí ẹ̀yin mídíà ẹ máa bìkà mí dà kí ló dé ṣógun láyé ni torí tráfíkì torí attention ẹ̀ẹ́dẹ̀ má ìta bá já okùn ẹ̀mí àwọn ìyá oníyà torí wọ́n nífẹ̀ẹ́ ọmọdé yẹ mọ́. Àìmọye lára àwọn màámi àgbàlagbà yẹn wọ́n bá mi sọ̀rọ̀ ohun wọn gbọ̀n èmi gan gbọ̀n bóun wọn ṣe ń gbọ̀n wọ́n sunkún màámi ẹ calm down èmi mo tún ṣe mú wọn mọ́lẹ̀. Àìmọye tó ti pè mí lẹ́ni tí mo ti kanra mọ́. Ok, ibi tẹ́ ẹ ti gbọ́ information yẹn ṣe pé ẹni yẹn kó fún yín ní gbogbo lowdown kọ́gọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀. Why tí media máa ṣe máa seek attention tá a máa wá attention yín unnecessarily tó ń kọ yín lọ́kàn sókè tó pọ̀ kọ bànújẹ́ fún yín tó ṣe jẹ́ pé ọ̀dọ̀ tèmi dára lẹ wá rò lẹ́jọ́ nǹkan tí ò ṣẹlẹ̀. Kí ni ẹ rò wípé Ìgbòho ṣe ní àsìkò yìí tí wọ́n fi DSS máa fi lọ gbé? DSS kò lè gbọ́ ọmọdé yẹ mọ́ ẹ gbàgbé ẹ̀kọ́ là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ lára. Tí ò bá yẹ yín tí mò ń sọ fún yín ẹ mọ̀ pé bí mi ṣe máa ń sọ̀rọ̀ títẹ̀ mi by now ẹ tún ti understand lówe là ń lùlù àgídìgbò ọlọ́pọlọ pípé lọ́rọ̀ èmi dára lè yé torí ọ̀pọ̀lọpọ̀ kọ́ta ẹ fẹ́ mọ̀ àìmọye tí mo máa ń sọ fún yín ṣùgbọ́n torí pé mi ò ti máa spell alphabetically kò kí ń yé yín because mo realize pé ọ̀pọ̀lọpọ̀ kì í ro àròjinlẹ̀ mọ́ ọpọlọ is meant to be used. Ọmọ bàbá Tinubu ni Ìgbòho lásìkò yìí Ọlọ́run Yasin aláwàláì bàbá Tinubu ti adopt ẹ̀. Ṣé kúkú mọ̀ pé Ìgbòho mọ̀ nípa politics lánàá kó tó dé ni? Ṣé lẹ́yìn tí bàbá wa ṣe kò ṣe tí Ìgbòho lọ you see torí ẹ̀rí píṣọ̀ ń ta ẹ̀rí nǹkan kan ṣé tí ọmọ lọ kí bàbá tí bàbá ó rà mọ́ kí wá ní Ìgbòho fẹ́ ṣe tí DSS á lọ mú Ìgbòho kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ DSS Ìgbòho tí DSS ń ṣe mo bóyá ń lọ ókè mo fẹ́ bọ́ọ̀sì bọ́ọ̀bù yín mídíà tó bọ́ síta tó ní DSS fẹ́ arrest Ìgbòho tó fẹ́ gbé ẹni kó sọ fún ibo ní Ìgbòho wà ẹni kó dárúkọ country tó wà ṣé Ìgbòho wà Nàìjíríà ni ó sì ń Germany ó sì ń UK ibo ẹ bèrè lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bọ́ ní DSS fẹ́ gbé ẹni kó sọ country ibi tó wà ṣé ní outside the country tó wà ní DSS ti fẹ́ lọ gbé ẹ kàn ń jẹ́ kéèyàn máa fi yín pa ẹ má máa ṣe báyìí náà DSS kọ́kọ́ òmúgbò Ìgbòho ń bí happy bá mi ò ṣà tẹ́rù bá ń bà wọ́n ní kọ́wé hàn ẹ̀rù ọba ọmọdé yẹ mọ́ Ìgbòho ṣá ẹ̀rù ọba ọmọdé yẹ ẹni tẹ́rù bá ń bà tó bá ṣiṣẹ́ nǹkan tí DSS á fi gbé ni kó bọ́ síta kó wá jẹ́wọ́ fún yín tó bá jẹ́ lórí Ìgbòho ẹ fẹ́ fi control traffic ẹ fẹ́ fi wá attention àwọn èèyàn ẹ kó ṣìlẹ̀ lọ wá ṣẹ́kúṣẹ́. Ìgbòho sí Nàìjíríà ìbúlẹ̀ ti rí information òfò àtàdánù tẹ́ ń gbé kiri ẹ parẹ́ báyìí ibẹ̀ ni kọ́kọ́ là lọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ yìí ti di woro sí woro wọ́n ti gbéṣẹ́ lédè ta iṣẹ́ ilé ni yóò gbé wọn dé ta o iṣẹ́ ilé ni yóò gbé wọn dé ta o a máa wí tó fáwọn ọmọ Ìgbò nílẹ̀ Nàìjíríà a wí tó kí wọ́n fi ẹ̀sìn wọn mọ́ nílẹ̀ Ìgbò àfìgbà tí wọ́n forí jálè àgbọn ò tí wọ́n tún lọ jọba nílùú South Africa ìdánràn o ìdánràn ó kọ ọmọ tí ó kọ wá bẹ́ẹ̀rù ìdánràn
ọmọ Yíbò ti dá wàhálà sílẹ̀ ní South Africa ọmọ Yíbò tún ti gbéṣẹ́ lédè ta o ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn o ó là ń yanjú látàná South Africa àwọn ọmọ South Africa ẹ kúkú mọ̀ pé wọ́n láìkì Nàìjíríà fẹ̀kàn tẹ́lẹ̀ wọ́n ti wá yí pé báyìí wọ́n ní wọn ti ẹ̀fẹ́ rọ́mọ Nàìjíríà kankan bẹ́ẹ̀ ọmọ Yíbò tún ti gbéṣẹ́ lédè ta èyí tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá tá a pariwo títí kí àwọn àgbààgbà wa tó jí dìde ṣe mọ̀ pọ́ ṣe lọ sí Ghana náà tí àwọn ọmọ Ghana tán bẹ̀rẹ̀ sí nílé gbogbo ọmọ Nàìjíríà tán ti ṣọ́ọ̀pù wọn ẹ bá wa bèrè wetin do Igbo people wetin dey worry Igbo people if we begin dey talk now they go say we dey abuse them which kind wahala be this na so Igbo everywhere in Western world causing havoc causing disgrace embarrassment for Nigerian citizens wetin wọ́n tún lọ ọlọ ìpọ́ọ̀sì Igbo king lé wọn ní South Africa ó ti di woro sí woro àwọn ọmọ South Africa ti yarí wá gbọ́ nǹkan tó sọ àánú àṣìẹ Ọlọ́run. I'm speaking on behalf of His Excellency that Nigeria does not support any irresponsibility. We will never support any illegality. We will never support anything that will harm the peace, the interest of South Africa. So what really happened the last time, please, the government to government, they are dealing with it. The embassy is dealing with it. And I want to assure you that you will never hear that again. Please, you will never hear such again. Please, the way you have been peaceful with us, continue to be peaceful with us. We are brothers. We are African brothers. We are African brothers. Do you understand? Except if you put on something like South African. If you go out now, nobody will say you are South African. If they see the two of us, you wouldn't know I'm a Nigerian because we share the same face. We are blacks together. So I will stop here. That we are talking to our citizens. We are engaging them every day, every time. We are engaging them, and I want to assure you that you are going to see a lot of positivities. Do you understand? Please carry this message back to your people at home. Nigeria lost South Africa. Nigerians lost South Africa. You have touched us. When you say you contributed as one of the frontline states in our achievement of our freedom, so are you holding us hostage because of you saying that you contributed? No, listen. What I'm saying, I want to repeat that. Don't hold us hostage. Your people, they cannot use what used to happen before and make as they please here in our country. Because whenever we fought for this freedom, when we were that side, our people were that side, they didn't act the way they are acting here. And then you saying that you apologize. You know what the apology that you need to do? Go and get that Igbo thing, whatever that you call it with name in Tonton. Make sure those people are deported, and we want to see you as an embassy getting involved. Those people are deported back to Nigerians. And other Nigerians who are here illegally in our country, we want you to get involved. And we want you to commit yourself, national on TV, to say you're going to deal with those drug lords who are in our country, who are busy terrorizing our country, taking our kids for our rights, making them the nyaupe, like anything, nonsense that is happening in our country. This issue is very emotional. One cannot even talk properly. It's because it's affecting the future of this country with our youth, who happens to become future leaders of this country, ministers of this country. But your Nigerians, guys, they are busy putting them drugs. We want you to commit yourself. Please, don't hold us hostage. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé? Ẹ jẹ́ afúnra àwọn ọmọ Yorùbá. Kí ló dé táyé àwọn ọmọ Yíbò ṣe láìkì kánjọba ṣé dandan ni kánjọba tó bá kúrò lọ sílùú onílùú ni? Torí ọ̀rọ̀ yìí ò yé mi o. Ṣé bí àwọn ṣe ń fi ààyè gba other tribe láti jọba ní ilẹ̀ Yíbò lélẹ̀? Nǹkan tí Yíbò ò lè gbà ní ilé wọn lọ́dọ̀ wọn nílẹ̀ wọn náà, gbogbo ibikíbi tó bá ti dé lórí ilẹ̀ ayé, wọn kì í respect the owner of that land. Tó bá ti lè gbé bẹ̀ for some years báyìí,
bó ṣe máa kọ́ àwọn tó nílẹ̀ ká kọ́ wọn kó tó fẹ́ jọba wọ́n fẹ́ máa rúùlù lé wọn lórí wọ́n fẹ́ máa jó pàlóńgò lé wọn lórí wọ́n ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ẹmọ iye ọdún tó fi ń ni wá lára kó tó dípa bẹ̀rẹ̀ sí ní pariwo síta táwọn máa sọ fún ìwà àtẹ̀mí pé Lagos is no man's land ó pẹ́ títí wọ́n jẹ́ igwe of this igwe of that àṣẹ wọ́n ti ní plan wípé ẹyọ Lagos is no man's land àwọn làwọn máa padà wá máa control ilẹ̀ Yorùbá torí àwọn làwọn kọ́kọ́ tẹ ilẹ̀ Yorùbá dó ṣé ti rí wọn. ṣẹ̀ráyé láti ìjẹta àbí ìjẹrin ni wàhálà burúkú ti ṣẹlẹ̀ ní South Africa tí ẹ bá mọye ẹ̀mí tó ti lọ sí tẹ bá mọye property tó ti lọ sí kò ṣe kéré mi Nigeria embassy lẹ́tí rí tí wọ́n ti ń àdírẹ́sì àwọn South African people yẹn o tí wọ́n ti ń bẹ̀ wọ́n wípé wọ́n máa àdírẹ́sì Nigerians especially Igbos torí àwọn Igbo ló máa ń bojú ọmọ Nigeria jẹ́ káàkiri àgbáyé tó o bá rí China àwọn ni ní Ghana àwọn ni ní Europe àwọn ni ní South Africa àwọn ni ẹni nínú Nigeria nílẹ̀ Yorùbá àwọn ni everywhere tá bá ti rọ́mọ Igbo ogun ni ṣùgbọ́n South Africa máa yẹn sọ statement kan tó touch mi mọ̀ pé yóò touch ẹ̀ and it is true tí ó bá rí bí ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ ní ìgbà tí ogun jà ní South Africa lọ́dún náà during the apartheid Nigeria government ó ní agbára àti iye owó tí wọ́n run láti fi support wọn ní South Africa ṣebọ́rọ̀ òun kọ́ ló jẹ jáde ṣebọ́ làwọn ọmọ South Africa sọ pé ṣé nítorí Nigeria ti wá support wọn during the apartheid òun ló mú wa ta ṣe fẹ́ hostage ta ṣe fẹ́ kó wọn sínú hostage ń sìn ta ṣe ń ṣe gàràgàrà lé wọn lórí ta fẹ́ wá gba South Africa mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé wọ́n jámọ́ kankan àwọn ọmọ South Africa ò dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Igbo ìwà wọn nìyẹn ó ti di ìwà wọn ti di ṣe wọn gàràgàrà wọn ti pọ̀jù bó ṣe lé ayé nìyẹn anywhere they are ṣe bó gbọ́ lẹ́nu ọmọ Igbo lẹ́nu South Africa ó ní àwọn ọmọ Igbo wọn ṣe business míì egbògi olóró drug náà ń tà ó náà ti bà iye yúùtù wọn jẹ́ àwọn yúùtù wọn tó dẹ̀ ń ta drug tó ti lọ ń jọyọ̀ ọmọ Igbo yìí wọ́n ní àwọn làwọn gbọ́kànlé tó jẹ́ ògo ọjọ́ ọ̀la wa ṣáà lógo ọjọ́ ọ̀la mọ́ ńlẹ̀ Yorùbá báyìí kò sí mọ́ ẹ gbà wá Igbo tún gbéṣẹ́ lédè ta at last Igbo tún gbéṣẹ́ lédè ta wọ́n tún lọ bojú ìwà àtẹ̀mí jẹ́ mo rò wípé àsìkò ti tó my Igbo people e be like say the time don reach make una gather together make una advise una sef your own don dey too much o abeg na only una be Nigerians for China una cause trouble there so tey dey say dem wan begin dey flush all of una comot for China for Europe here we know the kind problem wey una dey cause tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù occultic káàkiri neatly ẹgbẹ́ wá sí Germany ẹ̀hàn pé Germany máa gbà lọ́wọ́ yín lẹ́yìn báwo France gbogbo ẹ̀ bàjẹ́ Holland everywhere England India ẹ̀yin náà la máa bá ń bẹ̀ South Africa ẹ̀yin èèyàn ṣe ti gbàgbé ní Ghana ni last year kọ́ ló ṣẹlẹ̀ àbí last 2 years ṣé mọ̀ wípé bó ṣe sọ pé wọ́n fẹ́ ṣe New Yam Festival ní Ghana nìyẹn tó ti lọ ní Igbo village tó tún lọ fẹ́ tún ṣe launching wọ́n dẹ̀ fẹ́ jọba kó tó di pé àwọn ọmọ Ghana tó tó yarí mọ́ wọn lọ́wọ́ pé bo nílẹ̀ bàbá wa ẹ fẹ́ ní Igbo land nínú Ghana ẹ tún fẹ́ jọba láyé wọ́n wá yí pé wọ́n ní gbogbo Nàìjíríà làwọn ò fẹ́ rí ṣe bẹ́ẹ̀ mọ̀ bí wọ́n ṣe bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní shut down gbogbo businesses àwọn Nigerians back home ní Ghana bẹ́ẹ̀ Igbo iná ọ̀nà kọ̀ sí ṣé nǹkan míì ti wà lára Igbo ni una shame don dey shame us o Igbo my Igbo people make una dey calm down na shame don dey shame us abeg make una rest. How many tribes don't become king for una area? Where una won't become king in every land where una reach? Where una know they respect the land owner? Now what for now? Now una they disgrace us. Now una they disgrace Nigerian citizens all over the world. Una case don't tire everybody. Ibe ni kokola lo. Iba Ganiyu Ige Adams ìtorí Ọlọ́run. Baba, be calming down. Mo dẹ̀ sọ fún yín pé kẹ́ bá wọn ọmọ yín sọ̀rọ̀ Ìgbòho máa rí ti yín rò aláwàláì Ìgbòho rí ti yín rò ẹ wá gbọ́. bá wo ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí at a point in time ní orílẹ̀-èdè yìí pàápàá láàrin àwa Yorùbá àwọn èèyàn ti ń fi Sunday Igboho wọ́n ti fi Gani Adams wọ́n ti fi ìyẹn arẹ́kànfẹ́lẹ́ Yorùbá wọ́n ti fi yin Sunday Igboho pé eléyà ẹni kọ́kọ́ jẹ ààrẹ yìí àti ẹ̀rí kan tó ń ṣe ó kọ́ ń wò ni kò lè jà kò lè ta kútú wọ́n ń gbógo fún Sunday Igboho kó tá pé Igboho ló bá jẹ irú oyè yẹn ni
àwọn Fúlàní tó ń kó wọn Kwara tó ń kó wọn ní Oǹdó tó ń lọ sékìtì wọn ò ní máa fi àjẹ wá eléyìí sà ǹjẹ́ tí ẹ lè sọ ipa Gani àti Sunday Igboho ṣé wọ́n ti ẹ̀wà ń bẹ̀gbẹ́kẹ̀gbẹ́ irú èèwọ̀ làwọn méjèèjì gẹ́gẹ́ bí àríwòye tẹ̀yìn. lórúkọ Jésù yóò dára fún un. Amen. ṣe rí olóyè Gani Adams. lóògùn ọ̀fẹ́ o. Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. lóògùn ọ̀fẹ́ o. àti Sunday Igboho. wọ́n ṣe ẹ̀dá méjì tí a lè fi wéra rárá. wọ́n ò lè fi wọ́n wéra. ṣé rí àwọn èèyàn the masses the individuals tó fi wọ́n wéra níbi tí ìmọ̀ wọn mọ ni. níbi tí wọ́n jẹ́ bí but níbi tí ìmọ̀ wọn mọ ni. Gani Adams. ó ti bẹ̀rẹ̀ struggle ìjà àjìjàgbara ni ó ti bẹ̀rẹ̀ láti ilẹ̀. ó ti bẹ̀rẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ láti ìgbà ọ̀dọ́ kékeré ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjàgbara ìdẹ́sí ọ̀rọ̀ ìjàgbara látọ̀ ìjàgbara tí Oòduà People's Complex ni o. tó dẹ̀ jẹ́ pé ìjàgbara tá à ń wí náà ìjàgbara bí ìgbà tí Yorùbá máa gba orílẹ̀-èdè náà ni wọ́n mì pẹ̀lú ìjàgbara. láyé àwọn Nàdẹ́kò Abíọ́lá gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni tó jẹ́ pé Oòduà People's Congress yìí OPC ẹgbẹ́ àjìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá ló jẹ́ tó dẹ̀ pé nínú ẹgbẹ́ yẹn oríṣiríṣi training oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ka tọmọ ológun wà tó yẹ pé wọ́n máa ń lọ training ẹ̀ state by state. olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni tó ti ní structure àwọn ọmọ ogun ni ṣé ẹ mọ nǹkan tó ń pè ní structure tó ti ní àwọn ọmọ ogun ní ẹ̀ka nípele ní gbogbo ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá. Oòduà bẹ́ẹ̀ ni tó dẹ́ olóyè Gani Adams ó tún wá jẹ́ ẹnìkan jẹ́ láti ilẹ̀ yẹn ṣé kò ti ní ẹ̀kátà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì rí ni ẹni tí gọ́ọ̀mẹ̀ntì lé mú rí lórí ọ̀rọ̀ ìjàgbara tó ti ṣẹ̀wọ̀n débi the first time tí wọ́n bọ̀ sílé Sunday Igboho ní ìbátẹ́sì ní gọ́ọ̀mẹ̀ntì tó ráyè sá lọ. Gani Adams síbẹ̀ ẹ̀ farapamọ́ bọ̀ ìgbà tó yá ó tọ̀ ẹ̀ kó jáde wọ́n gbé ṣèkù tẹ́sẹ̀. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n gbé sọ́wọ́ ẹ̀ tó di remand l'Abuja ó wà ń bẹ̀ for long ẹni tó ti rí ìrírí ìdàkejì pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ni ìyẹn tó jẹ́ ìkejì. ìkẹta Gani Adams nínú ìrìn àjò ẹ̀ Gani Adams ti kàwé. bẹ́ẹ̀ ni. ẹni fojú àná wo máa yẹn ó ń tọrọ ẹ̀. Gani Adams ti kàwé ó ti jáde ó ti expose. ìyẹn ìkẹrin àbí ìyẹn ìkẹta ìkẹrin gan even before gan tó wà lórí oyè as president in Nigeria yìí Gani Adams as a leader of OPC when Gani Adams was young òun àti Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fìgbà kan rẹ́ẹ̀dì náà ti fìgbà kan close nípa ọ̀rọ̀ òṣèlú. láyé Nàdẹ́kò. so Gani Adams is full of experience. And Gani Adams today is highly educated. And that is why nígbà tí Sunday Igboho ṣe bùlàbùlà. Gani kan wo ni tí ó rí àwọn èèyàn sọ̀rọ̀ Gani gan tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lè sọ̀rọ̀ kò lè ṣe kí ló dé tí ò ṣe jáde. Mi ò bá wọn condemn ẹ̀ because èmi mọ nǹkan tó ń wò. Tó rí nǹkan tí Gani dẹ̀ ń wò olóṣèlú tí Sunday Igboho gbẹ̀yìn. tó lọ bọ́ọ̀sì ẹ̀ tó fi borí lọ yẹn òun kàn fi narrow escape ni tó bá yẹ kí wọ́n lọ bá mọ́lẹ̀ ìwúdà bìtẹ̀ because operation tó bá lọ lé ẹ̀ níjọ́ yẹn kì í ṣe operation kan arrest. operation pé kán lọ mọ́ ọ̀dẹ̀. ṣe rí àwọn ọmọ yín wọ́n á sàsọjàm
tó bá rò wípé gbogbo ọ̀rọ̀ táwọn boys yín tó ń sọ tó ń ṣe fídíò left right center lórí ọ̀rọ̀ Ìgbòho àti bàbá Tinubu dìmọ̀ bọ́n bá ṣe ń bọ́ síta tó ń láwọn mákẹ́ẹ̀tì yín bẹ́ẹ̀ náà ń da petrol sí yín lára tó ń ṣáná sí i. Ọlọ́run èmi ti sòótọ́ tó wà ń bẹ̀ fún yín. Ṣé rí gbogbo àlàyé tẹ́ ń ṣe nínú ọdún Elédùmarè tẹ́ ń ṣe àti everything àtàwọn boys yín ẹ kàn ń domi sẹ́yìn ìgbà ni mo ti yẹ́ẹ̀pù yín tó ẹ̀yin lẹ fẹ́ gbọ́. Ok ẹ sì ń fojú wò pé ṣe irú eléyìí ló máa advice mi kò sí wàhálà ẹ máa ṣe nǹkan tẹ́ ń ṣe lọ ẹni kan fún yín ní 6 months péré kan ṣí yín lẹ̀ ní 6 months ibà nínú ọdún Elédùmarè fídíò yín yẹn ẹni kí ìjọba ilẹ̀ Yorùbá káwọn gọ́fúnà àtàwọn ọba kí wọ́n ṣí yín lẹ̀ fún 6 months kan wá wò ó bóyá ọ̀rọ̀ insecurity kò ní lọlẹ̀ lẹ́yìn ọdún sẹ́yìn lọlẹ̀ bàbá ṣebí ẹ̀yin ni brand ambassador Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state ọ̀nà mélòó lẹ ti lo Àmọ̀tẹ́kùn láti fi protect Ọ̀yọ́ state àbí ṣé àwọn terrorists ò ti gbé Òkè Ògùn àtìgbà tó ti gbé Gúmi wá kò sí láàrin ọ̀sẹ̀ kan má jiyàn gbé ní Ọ̀yọ́ state Ìbàdàn àgàgà ṣebí ibà ẹ̀yin ni olórí Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ state tí gọ́vnà Mákindé tó fi ṣe brand ambassador ẹ̀yin lẹ ń kó wọn jẹ mélòó lẹ ti fi protect àṣẹ tẹ́ ti gbà àbí ṣe nídìí àṣẹ pẹ̀lú Àmọ̀tẹ́kùn ibo mélòó lẹ ti ká Àmọ̀tẹ́kùn wọ̀ protection mélòó lẹ ti fa Àmọ̀tẹ́kùn ṣe lọ́yọ́ state Ondo wọ́n ní Àmọ̀tẹ́kùn ẹjọ́ wà bẹ́ẹ̀ ni Àmọ̀tẹ́kùn mélòó lẹ ti lead láti lọ protect àwọn family yín ní àkókò ibà ẹrẹ́sì mo ní ẹ má má jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lèmi máa bá yín sọ̀rọ̀ eléyìí ń sọ̀rọ̀ Yorùbá àlàyé nǹkan tí ò yé yín lèmi máa ṣe fún yín nǹkan tó bá mú yín ibà tẹ́ ẹ ní access sí Àmọ̀tẹ́kùn lọ́yọ́ state tí ẹ lò tí wọ́n ń gbé kúkúrú tó ń pé gúgùn tó ń pa ọba tó ń gbé jòyè arrest in Jesus name tẹ́ ẹ bá ní access tó jẹ́ pé ẹ ní access sí Àmọ̀tẹ́kùn Ondo tí ẹ lè lọ bá Ayédatiwa àti àwọn Àmọ̀tẹ́kùn kẹ́ ẹ lọ protect Ondo state àbí ẹ wá bọ́ síta ẹ ní wọ́n ń gorí ọba wọ́n pa ọba ṣebí ẹ ní access sí Àmọ̀tẹ́kùn ṣé ó dìgbà tó bá tún ṣí yín sílẹ̀ pẹ̀lú Àmọ̀tẹ́kùn tó ti ṣí yín sílẹ̀ kí ló dé tẹ́ ìwọ gbókẹ́ lead wọn ibà gbogbo story tẹ́ ẹ̀ sọ ẹ kàn rò wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gọ̀ mo ní nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ lọ ṣe ẹ lọ kọ́kọ́ lọ tẹ iṣẹ́ yẹn nínú kẹ́ tó bọ́ síta èyí tó yẹ kẹ́ mú gbọ́ òun lẹ ń gbé wẹ̀ ìta lẹ dúró sí ẹjọ́ lẹ fẹ́ rọ àbí ẹ fẹ́ jó ẹ máa ṣe campaign bẹ́ẹ̀ rojọ́ láti sì di lásàjíde wọn ò ní wá sọ́dọ̀ yín ẹ lọ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe nínú àwọn ọmọ yín tó wá sọ̀rọ̀ wípé ta ló yẹ kí President Bola Ahmed Tinubu kó trust jù nínú ẹ̀yin àti Ìgbòho nítorí President Bola Ahmed Tinubu àtẹ̀yìn ní ayé ìgbà kan rí ẹ ti jọ ṣiṣẹ́ politics papọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá lónìí ilé ayé mo ti ṣe fídíò yẹn fún yín èwo ni òye yín ẹ̀yin ọmọ ibà ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ tẹ́lẹ̀ bá ṣe tẹ́lẹ̀ náà bá tún ṣe òun ni gbogbo ẹ̀kọ́ tún wé òsì kó sì wé ọ̀tún òun lọ́wọ́ fi mọ́ ní ìgbà ayé Jonathan ibà ẹ ti jẹ lọ billions of naira ló bá lọ ẹ lọ máa momi sí yẹn àsìkò ẹlòmíì ló tó nísìnyí ọ̀rọ̀ trust kọ́ àti wípé tẹ́ bá wá sọ wípé trust yẹn gangan ni gẹ́gẹ́ báwọn ọmọ yín ṣe sọ gbogbo àgbáyé ẹjọ́ láàrin ibà àti Ìgbòho lọ́wọ́lọ́wọ́ ta wà ta ni Tinubu trust ẹ̀yin ibà ẹ̀yin náà mọ̀ pé ti fọrùn rọ Tinubu trust yín wọn ò rí ti yín rò wọ́n lẹ́jọ́ ṣe kinní ní ayé Nàdẹ́kò ṣe bẹ́ẹ̀ enjoy láyé Nàdẹ́kò náà enjoy ẹ̀mọye contract àtọwọ́ burúkú tẹ gbà ní ẹgbòwó ẹ̀mẹ́kòwó ẹ lọ sinmi ṣe rí àsìkò tá a wà yìí àsìkò Ìgbòho ní o òun ní sẹ́ẹ̀ ọmọ aládìkún ni tí kì í di tiẹ̀ láàbọ̀ ní sẹ́ẹ̀ kò wá sí irú ẹjọ́ àròyé àbí ọmọ yín tẹ̀lé kó síta kó ṣe fídíò mí ìmọye ẹjọ́ tó máa rò láyé tó máa ṣe nǹkan tó ti wà ńlẹ̀ ṣé tí ọmọ ti lọ rí bàbá tí bàbá ti wọ ọmọ máyà ṣé torí ẹ̀rí fótò ẹ̀rí nǹkan kan ẹ sì ń sùn àgbòrí èṣílẹ̀ ń jẹ lọ́bẹ̀. ẹni yẹn ìgbà títí bá dé ba ibà wọn arrest wọn kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sọ́wọ́ sẹ́sẹ̀ ẹ̀yin fúnra yín lẹ gbé píṣọ̀ wọn síbẹ̀ ò kì í ṣe mi. ẹni Ìgbòho ó escape ṣebí ibà náà escape ń gbà yẹn wọ́n rí eré láti sálàfẹ́mi wọn tó rán fẹ́ ṣe almighty ego
ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà at the end of it ṣé ẹ padà make owó lẹ́yìn ẹ make owó ẹ make connection ẹ make contract ẹ lóríṣiríṣi ẹ máa mumi sí ṣé ẹ rò wípé bó ṣe máa jẹ́ nìyẹn forever ni no àsìkò tí yín nìyẹn ó ti tó a ti fi igi bá yín do síbẹ̀ ibi tó dúró sí nìyẹn tẹ bá ní ẹni ṣèjì tó wà lọ́wọ́ ẹ jẹ́ má náwó ẹni à àánú yín ò ṣe mí Ìgbòho là ń sọ lọ́wọ́ òun ló ń rè lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá ó bá wọn ò gbà fún ó bá wọn ẹ má gbà fún meanwhile ìkan lára àwọn bọ́ọ̀ yín funny thinker tẹ́ ẹ̀ lò kì í ṣẹ̀yìn nìkan lẹ́ ń lo funny thinker àwọn ọmọ Ọ̀yọ́ pọ̀ tí wọ́n lo funny thinker both nínú Nàìjíríà àti labroad funny thinker ṣó mọ̀ yí pé iPhone 17 Pro Max or something oríṣi mẹ́ta orí kó sáré gbé fídíò yẹn ó ṣàlàyé ó wà lọ́wọ́ àwa ti download ẹ̀ kí wọ́n tó gbé kúrò àwọn ọmọ Ọ̀yọ́ tó ń fún ẹ lówó wọ́n rán Mẹ́wọ̀ọ́láká wá fún ẹ ní àwọn kankan lẹ́nu ọjọ́ mẹ́ta ní Ìbàdàn kó lè mọ̀ wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ táwọn ọmọ Mẹ́wọ̀ọ́láká wá mọ̀ bó ṣe ń lọ ìdán yẹn gbogbo ọmọ Ọ̀yọ́ tó ń fún ẹ ní nǹkan torí kó lè má gbógun ti Ìgbòho àwa mọ̀ pé èèyàn ọmọ Ọ̀yọ́ hate Ìgbòho gan ẹ láìka ọmọ Adéyẹmọ kò sí wàhálà ẹ̀yin ti kọ́ nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun lẹ̀gbà ẹlẹ́gbà àwa ti tó kù ọmọ Yorùbá a ti gbà lọ́wọ́ àwa la bí à ń kẹ lójú à ń kẹ nímú ẹ lè rí nǹkan kan ṣe àsìkò ẹni. tọ́ ẹ̀yin olólùfẹ́ Dára ẹ lọ fọkàn ara yín balẹ̀ ẹ̀yin ìyá mi àti bàbá mi DSS ò mú Ìgbòho ṣe kankan bàbá ṣe ẹ̀ wá sí bàbá Tinubu wá sílẹ̀ Yorùbá náà ọmọdé bàbá díẹ̀ kò sí nǹkan kan èèyàn tó sọ pé Ìgbòho pé DSS fẹ́ lọ gbé ẹ bèrè lọ́wọ́ ẹ pé bó dìgbòho wà kí ló mọ̀ tó ń ṣẹlẹ̀ orúkọ tèmi ò yípadà Iye Dára Kowé ni mò ń jẹ́ ẹ má gbàgbé láti bá mi share ètò fún gbogbo àwọn tó yẹ kó gbọ́ òtítọ́ nǹkan kò ṣẹlẹ̀ sọmọ Adéyẹmọ ẹ fọkàn ara yín balẹ̀ tó bá dọ̀la wá pàdé mi lórí live show kò gbọ́ bẹ̀bẹ̀ má gbàgbé láti bá mi share ètò yìí drop your comment bye for now.